ọlọ́pàá fi Kélé Òfin Gbé Peller wọ́n fi sí àtìmọ́lé lórí ìgbìyànjú láti wọ ara rẹ̀ pa. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó mà ti fi sìnkú òfin ó ti fi mú aláwàdà orí TikTok Habib Hamzat ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Peller wọ́n sì ti fi sí àtìmọ́lé báyìí. èyí kò mọ̀ sẹ́yìn bó ṣe gbìyànjú láti wọ ara rẹ̀ pa ní ojú ọ̀nà márosẹ̀ Lẹ́kì sí Ẹ̀pẹ́ nílùú Èkó ní ọjọ́ Àìkú Sunday. nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Abímbọ́lá Adébísí tó mọ̀ buwọ́lù ó mọ̀ ló mọ̀ ti ní àwọn mọ̀ mú ọ̀dọ́mọkùnrin ọ̀hún lẹ́yìn tí fídíò bó ṣe gbìyànjú láti gbẹ̀mí ara rẹ̀ bó ṣe fa orí ayélujára ya. ọlọ́pàá ní ohun tí Peller mọ̀ ṣe ó ní wípé ó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ ó sì fi àwọn èèyàn míì tó ń lójú pópó sínú ewu ńlá o. àtẹ̀jáde náà sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó ti mú Habib Hamzat ẹni tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Peller wọ́n sì ti fi sí àhámọ́ o fún ìwádìí lẹ́yìn fídíò rẹ̀ tó milẹ̀ tìtì lórí ayélujára ní ọjọ́ Àìkú Sunday tí ń ṣe ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2025 nínú èyí tó ti wa ọkọ̀ ní ìwàkuwà kó tó so orí rẹ̀ mọ́ igi lásìkò tó ń ṣe fídíò lórí ayélujára. ìwà tó máa wù ó mà fi hàn pé ó fẹ́ para rẹ̀ ó tún fi ẹ̀mí àwọn èèyàn míì lójú pópó sínú ewu. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọlọ́rundáre Jimoh òun náà mà tún kìlọ̀ fún àwọn gbajúmọ̀ orí ayélujára kí wọ́n ṣọ́ra nínú lílo ojú òpó ayélujára wọn fún nǹkan tó léwu. ó ní ọlọ́pàá kò ní fi àyè gba irúfẹ́ ìwà báyìí ní abẹ́ òfin. ẹnikẹ́ni tó bá ṣerú rẹ̀ yóò jẹ ìyàn rẹ̀ yóò jẹ́ níṣu o. iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó fi èrè sí iṣẹ́ mi àti yín o.